Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà ò balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe nà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Mo máa ń gbàládùra pé ojú tẹ̀ fún wọ̀wá ojú náà ní fọ́, etí tẹ̀ fún gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tá tún gbá létà gbòde tá a ní ká mú wá sójú mọ́ máwòrán àti tí ìgbọ̀ yìí tẹ̀ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Gẹ́gẹ́ bí ìṣe wa náà ní orúkọ oníròyìn yìí kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Nínú ìròyìn fún ti àsìkò yìí a yóò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àwọn kókó ọ̀rọ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ lánàá lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ẹ má jẹ́ kí oore sú àwọn onínúure ṣe o, Peter Obi ló sọ bẹ́ẹ̀ tó gba ọ̀gá àgbà àwọn agbófinró níyànjú lórí ọ̀rọ̀ tí ọ̀gá àgbà náà tó sọ síta. Kò dín ní ènìyàn 18 tí àwọn ajínigbé tán ti gbé wọgbó lọ báyìí ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí wọ́n sì béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọn. Wọ́n ní ohun tó bá ń wu ọmọ jẹ báyìí kì í pọmọ àti pé ìwà téèyàn bá mọ̀ wù jùlọ ẹ jẹ́ kó mọ̀ jára mọ́. Kíní dọ̀dọ̀ abẹ́ arákùnrin kan ló ti ṣe àtìlẹ́yìn fún láti rí ẹ̀wọ̀n gbére báyìí látàrí pé ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 8 kan ní ìpínlẹ̀ Èkó. Àfi kọ́lọ́run kó máa sọ́ni ni òkú sì máa ṣe àánú ẹni. Kò dín ní ènìyàn 15 tán ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí látàrí ìkọlù àwọn agbésùmọ̀mí èyí tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Lánàá òde yìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó ní ìtàkùrọ̀sọ àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkó ní Ìkòyí lánàá òde yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde wípé irú ìfọ̀rọ̀wérọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn oníròyìn oníjẹ́ àkọ́kọ́ irú rẹ̀ èyí tí yóò wáyé. Ibẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ tó díjú sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ níṣe ni ààrẹ mẹ́nuba oríṣiríṣi àwọn àkòrí nínú ètò ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àtúnyẹ̀wò owó orí tuntun èyí tí wọ́n ní ó wà ní iwájúlé àwọn aṣojúṣòfin tí wọ́n fẹ́ sọ di òfin báyìí nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó máa sọ̀rọ̀ lórí ìbéèrè ọ̀hún. Ó sọ di mímọ̀ wípé ṣe rí lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí tí wọ́n ń sọ yìí ó ti wá sí ìmúṣẹ kẹgbà bẹ́ẹ̀ torí pé kò sí àtúnyẹ̀wò kankan àbí àtúntò rẹ̀ torí wípé n tí ó yẹ kí òun ṣe ni dandan sì ni kí òun ṣe. Nígbà tí oníròyìn náà tó béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ̀jẹ̀ ààrẹ ṣẹ́yìn òrò wípé ó yẹ kẹ́ ẹ sì fi àsìkò díẹ̀ sílẹ̀ tàbí kẹ́ ẹ sún àtúnṣe náà kẹsùn síwájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fèsì wípé ẹ jẹ́ ká gbàgbé awuyewuye àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa àtúnṣe ọ̀hún. Ó ní ohun tó tọ́ àti ohun tó yẹ ni òun sì ní agbára láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ torí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dìbò fún òun láti di ààrẹ orílẹ̀-èdè yìí. Kò sì wá nílò ká máa káwọ́ gbéra nígbà tá a bá rí ohun tó yẹ ká ṣe láti ṣe ìgbésẹ̀ tó tọ́ àti ètò yẹ lórí. Ó ní ká má fọ̀rọ̀ gùn lórí ọ̀rọ̀ owó orí tuntun yìí tá à ń sọ ní àbádòfin ẹ̀jẹ̀ á rí wípé ó ti wá ṣìmùṣẹ torí pé ìgbín ti tẹnumọ́gi báyìí dandan ni kí yóò gùn. Ààrẹ tún tẹ̀síwájú nípa bó ṣe sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìtẹ̀síwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Níṣe ni ààrẹ ní àwọn tí ń ṣe gudugudu méje àti yàyà 6 nínú èyí tí ó ti ń sọ èso rere báyìí torí wípé gbogbo awuyewuye táwọn alátakò tí wọ́n ń ṣe nípa àtúnṣe fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń gùn léyìí òun mọ̀ wípé ó ti ń sọ èso rere. Àwọn ò sì ní tẹ̀tì bẹ́ẹ̀ làwọn ò ní gbáriwo ọjà táwọn ènìyàn ń sọ nípa àtúnṣe náà. Ó tún tẹ̀síwájú nígbà tí wọ́n bi léèrè ọ̀rọ̀ nípa yíyá owó fún ètò ìṣúná tọdún 2025. Ààrẹ fèsì wípé ká yáwó láti fi ṣe agbátẹrù fún ètò ìṣúná kì í ṣe ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àdánà rárá lórí pé a ṣe bẹ́ẹ̀
ó sọ di mímọ̀ wípé bàbá yáwó yìí ó ní yóò tún ràn wá lọ́wọ́ láti fi lè ní ìtẹ̀síwájú nínú ètò ọrọ̀ ajé àti àwọn ohun mèremère tá à ń gbìyànjú láti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. tẹ́ ẹ bá sì gbàgbé nínú oṣù kọkànlá tá a lò sẹ́yìn ó ní àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ méjèèjì ó ní wọ́n buwọ́lù wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yá owó tó tó $2.209 billion èyí tí ó túmọ̀ sí 1.767 trillion ní owó Nàìjíríà wá ń bì yìí. nínú ọ̀rọ̀ ètò ààbò ààrẹ kò ṣàìsí sọ lójú eégún ó ní àwọn mọ̀ pé àwọn ọmọ ogun lẹ́yìn ṣe gudugudu méje àti yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni kò sí ìgbàláyè fún òun láti ṣe ìwádìí wọn torí pé gbogbo owó tí ń wọlé sínú àsùn àwọn ọmọ ogun lẹ́yìn ohun tó tọ́ àtòhun tó yẹ òun náà ni wọ́n fi ń ṣe. ó ní tí wọ́n bá sì ti lè gbógun ti ìwà àìsí ètò ààbò nílẹ̀ yìí àwọn àgbẹ̀ wọn ní àǹfààní láti wọnú oko wọn kí wọ́n dáko lọ́pọ̀ yanturu kébi kó tún lè dínkù ní àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó jẹ́ ti ọ̀rọ̀ ìkẹyìn tààrẹ Bọ́lá Ahmed Tinubu ó máa sọ nípa ìjàmbá tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Anambra àti olúlulẹ̀ tí ń ṣe Àbújá pẹ̀lú bí àwọn ènìyàn tí wọn kò dín ní 50 wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ jáde láyé láàrin ọjọ́ mélòó kan síra wọn. níṣe ni ààrẹ bu ẹnu àtẹ́lu àwọn tí wọ́n gbé ètò náà kalẹ̀ tí wọ́n ń pín ohun ìmáyédẹrùn àti oúnjẹ fún àwọn ènìyàn. níṣe ni ààrẹ sọ di mímọ̀ wípé wọn ò ní ètò bẹ́ẹ̀ ni wọn kò ní ẹ̀kọ́ bí ó ṣe yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ náà ni òun ló fa ikú àwọn ènìyàn náà. ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè míì níṣe ni ebi ń bẹ lọ́dọ̀ ti tàwọn náà táwọn náà sì ní ilé oúnjẹ. ó ní ṣùgbọ́n wọ́n ní ètò bí wọ́n ṣe ń pín oúnjẹ fún àwọn ènìyàn. ó ní lóòótọ́ a lè bọ́ àwọn ènìyàn yìí torí wípé àwọn náà ń gbìyànjú láti jẹ́ kí ebi dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà ni. ó ní ṣùgbọ́n ó ti lé ní ọdún 25 tóun náà ti ń ṣe ní tí àwọn ènìyàn yìí ń ṣe yìí ní Bọ́dílọ̀n ti ń ṣe ní ìpínlẹ̀ Èkó tóun ti ń pín oúnjẹ pín owó fún àwọn ènìyàn tí kò sì sílù àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ burúkú náà rí. ó ní fún ìdí èyí òun ó rọ àwọn ènìyàn náà wípé kí wọ́n tún lọ ní ẹ̀kọ́ nípa ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti máa kó ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn jọ ní orílẹ̀-èdè Nàìjíríà. fídíò náà bẹ́yìn àyín èyí tá a ṣe àfihàn rẹ̀ fún yín tẹ́gbọ́rọ̀ láti ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Faced afterwards. Every tax situation without Accra is not a tax. Well, you cannot satisfy uniformly the larger community of tax evaders. Look at this tax reform. It's pro-poor. The vulnerables are not to pay taxes. All we ask for is widen the net, bake the cake larger, so that we can share a larger meal. What is the need? They will still ask for this consultation no matter how long I delay it. The hallmark of a good leader is the ability to do what you have to do at the time it has to be done. ẹ má jẹ́ kí oore sú àwọn onínúure ṣe o. Peter Obi ló gba ọ̀gá àgbà àwọn agbófinró níyànjú lórí ọ̀rọ̀ tó fi léde síta lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ láabi ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Anambra àti olúlulẹ̀ tí ń ṣe Àbújá. ìṣe ni ọ̀gá àgbà fún àjọ àwọn agbófinró nílẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ní ó fi ìròyìn náà léde tó sì sọ di àṣẹ wípé kí àwọn ènìyàn kankan kí wọ́n má ṣe pera wọn jọ àbí ṣe àkójọpọ̀ láì ní ọwọ́ òfin nínú, kí wọ́n gba àṣẹ àti ìyọ̀ǹda láti iléeṣẹ́ ọlọ́pàá kó tó di wípé wọn yóò ṣe ohunkóhun nínú ètò láti fi lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. nígbà tí Peter Obi tí yóò máa fi ẹ̀sìn sí mú Káyọ̀dé Ẹgbẹ́tókun ó sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tẹ́ sọ yìí òun ló kù díẹ̀ káàtó. ó ní gbogbo alámọ̀ wípé ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ó ń bẹ lóde báyìí nígbà táwọn kan tó rí sẹ́gi ọ̀la fún tẹ́tún wá dìde fúyà láti máa ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní sọ yẹ ká tún wá fi ibi sùúrù àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ní tóun rò ní wípé ẹ bá ṣe ìlanilọ́yẹ̀ àti ìtanijí
lórí bí wọ́n ṣe máa gbé ìgbésẹ̀ ọ̀hún tí irú ìṣẹ̀lẹ̀ láabi náà kò fi ní máa wáyé mọ́. Ó ní ṣùgbọ́n tẹ́ bá ń sọ wípé kán ṣẹ̀ṣẹ̀ wá máa gbàṣẹ àbí kò tẹ̀ mọ́ sí àkójọpọ̀ irú rẹ̀ mọ́. Ó ní sẹ́rò pé gbogbo àwọn tó fẹ́ ṣe àwọn tí ọwọ́ tó kù díẹ̀ káàtó fún láwùjọ tó fẹ́ ṣe wọ́n láàánú sẹ́rò pé wọn yóò ṣe mọ́ ni. Ẹrú ọ̀rọ̀ mi yẹ̀wò dáadáa o, torí pé bí ń bẹ lóde báyìí kò sì yẹ ká tún wá máa fi ibi sú àwọn ènìyàn tó fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ènìyàn kúrò nínú ebi ọ̀pàgbà. Fọwọ́mẹ́kẹ́ Peter Obi tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party òun ló gba Káyọ̀dé Ẹgbẹ́tókun nímọ̀ràn bẹ́ẹ̀. Kò dín ní ènìyàn 18 tán ti ṣe bẹ́ẹ̀ tán ti jí wọnú igbó lọ báyìí ní ìpínlẹ̀ Èkìtì ní agbègbè tán pè ní Èmùrè ilé ìjọba ìbílẹ̀ Èmùrè tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé ní ọjọ́ Àìkú ní ìṣẹ̀lẹ̀ náà ó wáyé mọ́júmọ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ Ajé Monday gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ẹnu ẹni tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ èyún àjọ àwọn onímọ́tò ní ìpínlẹ̀ Èkìtì Road Transport Employer Association of Nigeria ní Adó Èkìtì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Adó. Wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé dírẹ́bà kan tí orúkọ rẹ̀ jẹ́ Sunday Emmanuel ó ní ó wa ọkọ̀ àwọn ènìyàn 18 náà nínú èyí tí wọ́n ti dá táwọn ajínigbé ti dá wọn dúró mọ́júmọ́ ọjọ́ Ajé tí ń ṣe àná òde yìí tán sì ti kó àwọn ènìyàn náà àti dírẹ́bà náà tán ti kó wọn wọnú gbó àìmọ̀ lọ báyìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wọ́n ní wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí Sunday Emmanuel ẹni tó jẹ́ dírẹ́bà náà nínú èyí tí wọ́n ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà 30 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní ọkọ̀ ọ̀hún ó ní ó gbéra láti Onitsha tí ń ṣe ìpínlẹ̀ Anambra tó sì ń bọ̀ wá sí Adó Èkìtì ní alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀. Ǹjẹ́ báwo wá gan ni wọ́n ṣe mọ̀? Ó ní àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bẹ nínú ọkọ̀ náà ó ní wọ́n pa wọ́n tì tí wọn ò kó àwọn ọmọ náà lọ nínú táwọn ọmọ náà ń sunkún ní kíkankíkan tó fi mú àwọn àgbẹ̀ tí wọ́n ní sí àsìkò ìgbà náà tí wọ́n fi ké sí àwọn agbófinró nínú ìtàn ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ajínigbé wọn ló ṣe bẹ́ẹ̀ tó jẹ́ àwọn òbí àwọn ọmọ náà àti dírẹ́bà náà lọ. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì gbọ́ nǹkan kan látẹnu tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì èyún Alábùtú lórí ọ̀rọ̀ náà títí di àsìkò tá a fi kó ìròyìn jọ. Wọ́n ní ohun tó bá wu ọmọ jẹ báyìí kò yẹ kó ṣekú pọmọ bẹ́ẹ̀ ní téèyàn bá mọ̀ ọ́n ṣe jùlọ ẹni kó mọ̀ jára mọ́. Kíní dọ̀dọ̀ abẹ́ arákùnrin kan ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún un láti rí ẹ̀wọ̀n gbére he báyìí látàrí ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 8 kan ní ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilòpọ̀ àti àwọn ẹ̀ṣẹ̀ mìíràn Ìkẹjà Sexual Offences and Domestic Violence Court èyí tó wà ní Ìkẹjà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ju arákùnrin kan tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ aládàáni kan àti olùkọ́ inú ilé Òsífọ̀ John ló ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ sí júwe ọgbà ẹ̀wọ̀n gbére fún un lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún 8 kan ní àṣepọ̀ gẹ́gẹ́ bí adájọ́ Rahman Oshodi bó ṣe sọ ní iwájú ilé-ẹjọ́ lásìkò tí ìgbẹ́jọ́ náà lọ. Ó ní ní inú oṣù karùn-ún ọdún 2020 sí oṣù kẹfà ọdún 2021 ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè tó pè ní No. 2 Fisol Jẹ́jẹ́láyé Àjàngbàdì àti ilé ìwé aládàáni Maryford Àjàngbàdì èyí tó wà ní ìpínlẹ̀ Èkó náà nígbà tí wọ́n ṣe àlàyé látẹnu ẹni tó jẹ́ ọ̀daràn nígbà tí ó ń jẹ́ ẹjọ́ náà ní iwájú ilé-ẹjọ́. Ó tún dáadáa parọ́ mọ́ ìyá ọmọ ọdún 8 náà. Ó ní ìyá ọmọ náà ó ní ó ń ṣe sí òun tó sì ń fún un ní oríṣiríṣi ojú wípé káwọn jọ ní ìbálòpọ̀ papọ̀. Ó ní torí tóun bá lọ kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ní ilé ìyẹn ọmọ ọdún 8 níṣe ní máa ń rò èrò lásán mọ́yà tó sì fi máa ń gbé oúnjẹ fún òun. Ó ní gbogbo èyí ó ní òun wò wípé arábìnrin náà ó ní ó ń dọ́gbọ́n ṣe sí òun ṣùgbọ́n nígbà tí arábìnrin náà sọ di mímọ̀ pé kò sí ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ o àdáparọ́ mọ́ ni ìgbà tí wọ́n bí ọmọ ọdún 8 ọ̀hún léèrè ọ̀rọ̀ tó náà sì wá jẹ́rìí sí ọ̀rọ̀ ara rẹ̀ ní iwájú ilé-ẹjọ́ níwájú adájọ́ Rahman Oshodi. Ọmọ ọdún 8 ọ̀hún kò ṣàìsọ di mímọ̀ tó ń ti bí ọjọ́ orí rẹ̀ ṣe kéré wípé nígbà tí àwọn bá ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ lásìkò COVID-19 ní ọdún 2020 àti 2021 ó ní olùkọ́ ọ̀hún ní máa rán àbúrò òun jáde lọ síta tí yóò sì máa fi kíní dọ̀dọ̀ rẹ̀ bá òun ṣeré ní abẹ́ aṣọ òun. Ó ní níṣe ni ó ti fa aṣọ ya mọ́ òun lọ́rùn nígbà tí ìyá náà tún ṣe àlàyé. Ó náà ń kíyèsí wípé aṣọ ọmọ òun ti yarí nígbà tí wọ́n sì gbé ọmọ náà lọ sí ilé
ìwòsàn wọ́n ṣe àyẹ̀wò látẹni tó jẹ́ dókítà Mary Adénìkẹ́ ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ojú ara ọmọ náà ó ní wọ́n ti fi tagídí tagbára tí wọ́n ti fi wọ ibẹ̀ ìgbà tí wọ́n sì ṣe àlàyé látẹnu ọmọ tó jẹ́ ọmọ ọdún 8 ọ̀hún ó ní nígbà tó bá bọ̀ láṣepọ̀ tán níṣe ni ẹ̀jẹ̀ máa ń jáde lójú ara òun tí ó sì mú un lọ sínú ilé ìwẹ̀ tí ó sì fọ ojú ara náà nù ńṣe ló tún dúnkòkò pípé bí ó bá sọ fún ẹnikẹ́ni òun yẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ òun ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n rí ẹ̀rí máa jẹ́ mìíṣó nípa ọ̀rọ̀ náà tó sì fojú hàn wípé níṣe ni Òsífọ̀ John ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú bó fi ipá bá ọmọ ọdún 8 ní àṣepọ̀ níṣe ni adájọ́ Rahman Oshodi wá ní yín tó máa ṣe òun náà ló ṣe àtìlẹ́yìn fún ẹ o débi tí òun lọ yìí ó lọ lo ẹ̀wọ̀n gbére nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sì fi orúkọ rẹ̀ sínú ìwé àwọn afipábániláṣepọ̀ court arise. àfi kọ́lọ́run kó máa sọ ni o kò dín ní ènìyàn 15 tán tó ti ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì báyìí látàrí ìkọlù àwọn agbésùmọ̀mí tó wáyé ní ìpínlẹ̀ Plateau ní abúlé kan tí wọ́n pè ní Gidan Ado àti Ganawuri Chiefdom ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ Plateau ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ fún agbègbè Erigwe Ezekiel Bini ó sọ di mímọ̀ wípé láàrin ọjọ́ kejì síra wọn táwọn àgbààgbà ìjọba ìbílẹ̀ náà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní agbègbè náà lásìkò ọdún kérésìmesì àti ọdún tuntun tó ń bọ̀ yìí níṣe ló jẹ́ ìyàlẹ́nu fún àwọn pé ní ọjọ́ kejì ìpàdé yìí gan-an ó ní àwọn agbésùmọ̀mí náà ó ní wọ́n ṣọṣẹ́ ní agbègbè méjèèjì yìí nínú tí ẹ̀mí ènìyàn 15 tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé aláboyún kan àtàwọn ọmọ kéékèèké wọ́n wà lára àwọn tí ìkọlù náà tó gbẹ̀mí wọn ní nǹkan bí dédé agogo 8 ọjọ́ àìkú tí ń ṣe Sunday ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ olórí ọ̀dọ́ náà ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ti ìjọba ìbílẹ̀ Riyom Sachi Suwa láti ṣe àbẹ̀wò pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètò wọn ti sin àwọn ènìyàn 15 ọ̀hún ní àsìpọ̀ ìtàwọn eléyìnbó ń pè ní mass burial k'Ẹlẹ́dùmarè kó ṣàánú wa lásìkò tí ọdún parí lọ yìí kẹ́mi wa kó má ṣe bá ọdún náà kó má ṣe bá lọ. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú móhùnmáwòrán yín náà ní àyànfẹ́ Ẹlẹ́dùmarè ń jẹ́ títí di ìgbà tá tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tẹ́ wà yìí bẹ́ẹ̀ tí subscribe tètè subscribe síbẹ̀ ẹ̀yin tẹ́ sì ti ṣe ẹ̀tẹ̀ notification yín torí tó bá ti ń balẹ̀ lájà balẹ̀ báyìí òun náà láàtún máa mú wá sójú móhùnmáwòrán yín títí di ìgbà tá tún máa padà pàdé orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Ẹlẹ́dùmarè yín náà ni mo kí yín pé ẹ kú òjúmọ́ lẹ́ẹ̀kan sí i.